ìgbà tí èmi náà tí mo kí àwọn bàbá wa pé alan wasala kò dẹ̀ kí àwọn akẹgbẹ́ wa tí a jọ jẹ́ ìmáàmù àwọn bàbá wa àgbà tí wọ́n fi wá sáàyè mo kí wọn. Ohun tí èmi fẹ́ béèrè síwájú kémi ó tó fi àfikún sí tí Ìmáàmù Asmiyu Bello sọ ó ní wípé ìjókòó yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi iṣẹ́ bàbá wa Mudiru Markaz àdàmọ́lá àyàtà bẹ́ẹ̀ ṣe fi rán tẹ̀fi jẹ́ àgbà wọn tọwọ́ tẹsẹ̀ ó ti yẹ kí wọ́n ṣe náà ni wọ́n ṣe yìí nítorí pé ọ̀pọ̀ nínú àwọn tí ń dá sọ̀rọ̀ yìí láti ìta tí wọ́n ba ọ̀rọ̀ yìí jẹ́ sẹ́yìn ò ní ṣe bẹ́ẹ̀ ẹ̀ bá ti ní ṣe bẹ́ẹ̀ arẹ́dì láti cooperate pẹ̀lú yìí kí la fẹ́ lò nínú kíjà ọmọ ṣẹlẹ̀ lágbo mùsùlùmí àmẹ́yìn tẹ́ wà ń ta ẹ ba ọ̀rọ̀ yìí jẹ́ pípọ̀ bọ́yá yóò sí lára wọn o màá challenge bàbá wa wákìlù mùsùlùmí ní gbangba ń bí ẹ ti wá sínú ìlú yìí ẹ ti kírun lẹ́yìn Ìmáàmù Tọ́líàt kìí ṣe méjì ẹ wá sínú ìlú yìí rí ẹ wá sínú ìlú yìí nítorí tó jẹ́ challenge yìí bẹ̀ ni pé ọ̀rọ̀ ẹ̀yìn èmi sọ Ọlọ́run ò fi kọ́ wa Ànábì ò sì fi kọ́ wa orúkọ yín ring nínú ọ̀rọ̀ yìí wípé wákìlù mùsùlùmí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tí ń jẹ́ kí Ìmáàmù Tọ́líàt ó misbehave èmi sì ti wá lé yín èmi àti nàkọ́m yóò coordinator àtàfà àtọ́sọ̀rọ̀ tẹ́ gbà wá lálejò nígbà tí ẹ ń ṣe conference ní Ogun State ìrí tí mo rí yín tẹ́ kó wa lọ mọ́ṣáláṣí jímọ̀ ó mú mi ní ìgboyà láti pé gbogbo ọjọ́ tí mo bá rí yín máa challenge yín àmọ́nù mi dẹ̀ dùn bẹ̀sẹ̀ clear ara yìí wọ́n á fẹ́ kọjẹ yí pé ẹ̀ ń hàt gẹ́gẹ́ bí wákìlì mùsùlùmí fún gbogbo mùsùlùmí apá ọ̀tún àtàpá òsì Ọlọ́run fún yín sí ọ̀rọ̀ tèmi kò ní pọ̀ máa sọmọ aláìsẹ̀ yìí torí mo pọ̀ pé gbogbo ayé ní wò wá báyìí Imam Tọ́líàt Yunus jíjẹ ìmáàmù rẹ̀ lọ́wọ́ náà ni yíyọ rẹ̀ ọwọ́ náà lọ́wọ́ àmọ́ gbogbo wa bá ṣe wà ń bí kò sí ẹni náà tó ṣàdúrà pé kí wọ́n má yọ Imam Tọ́líàt. Àkọ́kọ́ ọ̀rọ̀ ni o bàbá mufti ilẹ̀ Yorùbá ẹ káàbọ̀ bàbá wa akéwú bẹ̀rù tó di akéwú gba gold ẹ káàbọ̀ èyí tó ṣẹlẹ̀ tó gbé Imam Tọ́líàt lu League of Imam and Alpha Ògbómọ̀ṣọ́ tí wọ́n dálẹ̀ ní 23rd October 1989 nǹkan méje ni jẹ́jẹ́ la jókòó bó tilẹ̀ jẹ́ pé àwa àti Tọ́líà náà tó nígun míì tọ́jẹ́gun fámílì tẹ́yìn ó tún pè pàdé ìdílé Wọlé Ọlá kẹ́ẹ̀tú tó rọrọ̀ yẹnjú àmọ́ mo dúró báyìí mo ń sọ̀rọ̀ lórúkọ League of Imam and Alpha tí mo jẹ́ secretary fún BOT ìdílé Ayélára ló kọ lẹ́tà sí wa wọ́n ní ẹ gbà wá àwọn ṣàṣìṣe inú sọ ìsọmọ ilé àwọn kí lẹ̀ ń wò tẹ́ fi ṣàṣìṣe ọ̀dà àwádìí adẹ̀wádìí agbébímọ̀ dìde ẹlẹ́ni mọ́kànlá àbí mọ́kàndínlógún wọ́n dẹ̀ kọ recommendation gbajúmọ̀ kọ recommendation àṣínà lójúkótó a pè ìdílé Ayélára lọ́tọ̀ a pè ìdílé Tọ́líàt lọ́tọ̀ a pè ìlú lọ́tọ̀ Imam Tọ́líàt níbi tá a wà ní ọlọ́pàá ló fi wá tú aká mí ọlọ́pàá ló fi wá tú aká kò jẹ́ pé wá ó ní ta là wá adẹ̀kọ́ recommendation wa inú recommendation wa ni pé kó step aside kó yanjú ọ̀rọ̀ rẹ̀ nínú ilé tó bá yanjú ọ̀rọ̀ rẹ̀ nínú ilé kó tún máa bọ̀ number one mò ń summarize ni o wọ́n ta ìtẹ́ gbọ́ lórí ìròyìn ìtẹ́ kà nínú internet inú ẹ̀ Honorable Lamido Alao Akala wọ́n gbé POS machine kalẹ̀ àtowó wọ́n ní káyìn keep àwọn members gẹ́gẹ́ bí olórí imam kò fẹ́ anybody gbogbo àyè ló purọ́ mọ́ náà ó purọ́ to the extent de wípé Alhaji K.A. Nafiu former chairman kí bàbá wa mọ́ òǹkúbi ó tó gbà á ó dìjà láàrin wọn ọ̀kan nínú fraudulent activities ẹ̀ nìyẹn àti omi tọ́pọ̀
èmi tí mo wà yín wájú yín Senator Teslim Fọlárìn pé pàdé àdúrà ńgbà tó fẹ́ jẹ gọ́fúnà tọ́lọ́run òjì ó ṣeéṣe wọ́n fún wa lówó kò sí mẹ́ àpín owó lọ́yọ̀ọ́ kọ́mọ lọ tiẹ̀ Ògbómọ̀ṣọ́ kọ́mọ lọ tiẹ̀ ọwọ́ tiẹ̀ ní Ògbómọ̀ṣọ́ bọ́ sí kò fẹ́ anybody nǹkan bọ̀ ṣaṣíwájú nìyẹn. ẹlẹ́kẹta point mi ó ní litigation issue tẹ́ ẹ̀ mọ̀ sí tẹ̀yìn tẹ́ ẹ̀ wá ń ta tí mo bá ń sọ̀rọ̀ pé litigation issue òun ni ọ̀rọ̀ ilé ẹjọ́ kò sí ẹni títọ́lé àpè lẹ́jọ́ tán àti èyí tí mo ń sọ ìwọ́yá yóò fẹ́mi náà níwé ẹjọ́ I don't know ó pọ̀ ọba lẹ́jọ́ kọba ó tó jẹ ó pẹjọ́ ọba jẹ tán ó pẹjọ́ League of Imam and Alpha secretary wa tó sọ̀rọ̀ tán yìí ọ̀sàmọ́lé ní owóde KNF ọ̀sàmọ́lé títí lónìí oníta wà ń bẹ̀ yìí òun ni ẹjọ́ tí wọ́n gbọ́ ní Ògbómọ̀ṣọ́ High Court ń bíbà yìí lórí pé ìwọ kò ní mọ́sálásí èmi mo ní mọ́sálásí tí Imam Toliat Yunus tó pè ẹ̀gbọ́yún èyí tẹ́ wà níta àpìkẹlẹ̀ fi ń dájọ́ inú mi dùn pé ẹ̀ sí lára wọn mo sì kí bàbá Mudiru Morkas tí wọ́n gbé yín dìde ipe ẹ̀ wá wò wá ẹ̀ wá dá wa mọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ òun ni vandalization behaviour kò sí tí Imam Yunus lè bàjẹ́ àtọ̀rọ̀ ẹnu àti làjíjà gan wàá fún yín lápẹẹrẹ Fárú Ulama lójókòó yìí wọ́n pè pàdé tájọ lọ àti bàbá apàkó yìí wọ́n na Fárú Ulama wọ́n bà mọ́tò rẹ̀ jẹ́ ajánẹ́sẹ́ àgbà tí ń sọ̀rọ̀ tó ń ṣe rọ́ ìdù fún àyí wọ́n bà mọ́tò rẹ̀ jẹ́ wọ́n bà lé ẹ̀ jẹ́ láwọn ọmọ tọ́ọ̀kì tó ń kókí tẹ́ Islam nìyẹn igbákejì èmi ni mo ní máa yìí ẹni sùúrù Imam Nurain Imam Nurain ní gbóṣá wọ́n bà mọ́tò rẹ̀ jẹ́ níjọ́ ọdún ṣé Islam nìyẹn ẹ mọ́ jà bára wa wípé gẹ́gẹ́ ẹgbẹ̀rọ̀ sí báyìí ẹgbẹ̀rọ̀ sí báyìí ẹ dákun bẹ́ẹ̀ náà ni wọ́n lọ ilé tiwa ilé Wọlé Ọlá lókè Àgbẹ̀dẹ ọ̀nà ìyá mi ẹ̀gbọ́n kankan lẹ́yìn ìgbà yẹn wọ́n da ilé ike warú wọ́n sì bú àwọn èèyàn léṣo lórí wọ́n sì tún chájì wá sí court gbogbo tí wọ́n sọ fún yín ẹ lè fọ́ọ̀mù group gbogbo ẹ̀yin tíìmù yìí ẹ fọ́ọ̀mù group ẹ háàdì mi síbẹ̀ ṣé Islam nìyẹn bàbá Wakil ṣé Islam nìyẹn mufti ilẹ̀ Yorùbá à ń gbúrò yín ṣé Islam nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóò lẹ ṣe fẹ́ ká èmi wà ní àìmọ̀ àwọn àìmọ̀ wà nù mí ìwọ̀n ní ẹ̀yà mọ́lé wọ́n dá lé ké warú wọ́n rúra bàbá ètò tó kù ó ní Imam Toliat ó attempt láti máa bá àwọn èèyàn jà láti fẹ́ gbẹ̀mí wọn mo mọ̀ báyé ń wò mí o màá establish point mi and I will juxtapose my point. Number one ní 2023 personal secretary sí Ọba Gandhi no personal secretary sí Imam Toliat ó pe Ọba Gandhi ó ń threaten life ẹ̀ páwọn pa á ó pe Pàkóyí yìí páwọn pa á ó pe Àríàgò páwọn pa á ó pe Pàkí Ọ̀tán páwọn pa á PA sí Imam Toliat gbogbo tí a ń sọ fún yìí alẹ́rìí nǹkan bàjẹ́ ju tẹ́yìn ń wò lórí social media lọ gbogbo èyí tí Imam asimi yubele omu wa wá gba mọ́tò ẹ̀kọ́ mọ́tò wa kìíní kankankan ó jù báyẹn lọ inú wọn wá dùn pé bẹ́ẹ̀ ṣe wáyìí ẹnì kankan nù wa submission tèmi wá ní pé àbájá individual létọ́sẹ̀ kọ́mọ túbà lọ ń bẹ̀ léètẹ́ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ nísìn tí Ramadan náà dé ẹ̀ lè lọ létán torí pé ẹ̀yin èsà nẹ́bí àwọn èsà nẹ́bí sẹ́mi tó lù yá mi lọ́mọ sọ wípé inna Allaha ma'a sabirin
àbí èmi náà mú wá padà fún yín pé wọ́kọ̀ dáàrọ̀ búkà aláǹtà bùdú ilá ìyáwó wá ò tó wà níbi wábìlì wálì dénú ìsáná wá ò lè wá tìfù ni tí ọlọ́run ń lò pé bọ́bá jẹ́ bẹ́ẹ̀ tí èyí mẹ́sí àwọn ẹgbẹ́ ṣe fún mi ìyẹn wá ní ẹ̀yà mi mọ́lé ẹjá bẹ̀rù ọlọ́run mo sì mọ̀ yí pé ìtẹ́ imú mùdírù tẹ̀rẹ mufti ilẹ̀ Yorùbá pátápátá mo mọ̀ yí pé tẹ́ lídì tí mo wá mo mọ̀ pé òdòdó lẹ́sọ̀ akí bàbá wa Akeugba Gold tàbí kí yínú ní pé nínú àwọn tíìmù tó ti dá sí kẹ́mọ́ máa wí pé sáwọn tíìmù kankan dá sí ni sáwọn tíìmù kankan dá sí ni wọ́n dá sí Akeugba Gold wá síbí ìtìádù wàìzí wọ́n wá síbí níjọ́ tí Akeugba Gold ti ń wá ẹ̀ lè rí kí wọ́n fáwọn rí mi pàdé rí abẹ́ rárá èmi ìdá sọ̀rọ̀ tí ìbá ẹ̀kọ́ kàrá ìdá tán mi wá ní wá nínú àwọn tó tún ti dá sí òun ni Professor R.O.R. Kalilu nígbà tí ń bá àwọn àyímọ̀ jà pé mọ́mọ́ jà kò gbọ́ inú àwọn tó tún ti dá sí tó dá sí ọ̀rọ̀ yìí òun ni àwọn Supreme Council for Islamic Affairs Imam Tọ́lé àtọ̀gbọ́ ọ̀gbọ́ but máa bẹ̀yìn lẹ́bẹ̀ kan àwọn Muslim community àwọn anàkọ́míò tá a wà lọ́yọ́ tá a wà níbàdàn tá a wà káàkiri tá a wọ internet ẹ mọ̀ wádìí ọ̀rọ̀ kí ni ti yí tẹ́mọ̀ á sọ̀rọ̀ burúkú lórí internet nínú àwọn tó bá ọ̀rọ̀ yìí jẹ́ bàbá Wakil Muslimi mo lè lè ìsìyàn mẹ́fà fún yín mufti wo ọjẹ́ kan òde ní ẹ̀mbá mẹ́ka